Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa ká lọ ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà. Etí tẹ́ sì wá fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ wá fi ń wò wá náà kò ní fọ́. Orúkọ oníròyìn tòní kò yí padà, Emmanuel Olúwatómọ̀ òun ni oníròyìn fún títí òní. Ìròyìn tí mo sì mú wá fún lónìí ni àwọn oníṣòwò ní ìpínlẹ̀ Èkó ti sọ Berger lay-by di ọjà etí ọ̀nà. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn oníṣòwò kan ní agbègbè Berger ní ìpínlẹ̀ Èkó ti ń lo ibi tí a ṣe fún àwọn ọkọ̀ láti dúró fún ìgbà díẹ̀ tí wọ́n mọ̀ sí lay-by gẹ́gẹ́ bí ibi tí wọ́n ti ń ta ọjà wọn. Gẹ́gẹ́ bí ìròyìn Jígí alára ṣe sọ, ọ̀pọ̀ oníṣòwò ni a rí ní agbègbè náà tí wọ́n ń ta onírúurú nǹkan sí àwọn arìnrìn-àjò àti àwọn ènìyàn tó ń kọjá. Àwọn nǹkan tí wọ́n ń tà níbẹ̀ ni oúnjẹ, omi àti ohun mímu, aṣọ, àwọn ohun èlò fóònù àti àwọn nǹkan míì. Àwọn oníṣòwò náà sọ pé ibi Berger jẹ́ ibi tí ènìyàn púpọ̀ ti ń kọjá, èyí sì jẹ́ kí ó rọrùn fún wọn láti rí àwọn tó máa ra nǹkan. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ náà ti fa àníyàn fún àwọn ènìyàn kan nítorí ibi tí wọ́n yẹ kí ọkọ̀ máa dúró ti di ibi tí àwọn oníṣòwò ń ta nǹkan. Èyí lè mú kí ìrìn-àjò di ìṣòro ní agbègbè náà, pàápàá nígbà tí ènìyàn àti ọkọ̀ bá papọ̀. Àwọn aráàlú kan sì ní ó yẹ kí ìjọba àti àwọn aláṣẹ tó ń bójútó ọ̀nà ṣe ohun tó yẹ kí ìṣòro má baà pọ̀ sí i. Ní báyìí, ibi lay-by tó wà ní Berger ti di ibi ọjà fún ọ̀pọ̀ àwọn oníṣòwò nígbà tí àwọn aláṣẹ ń retí láti rí ọ̀nà tó yẹ láti ṣàkóso ipò náà. Ẹ ṣé báyìí ní àrìmọ́ fún orí ìròyìn títí òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí alára 24, bàbá gbogbo.